ìṣẹ̀ṣe ló bí mùsùlùmí, ìṣẹ̀ṣe ló bí christianity. Láti kékeré ni mo ti ṣòṣà, láti mo dẹ̀ dàgbà mo lọ sí hajj. Ẹni tó kọ́kọ́ wá Ọ̀rúnmìlà nínú bíbélì ó ń jẹ́ Gabriel, nínú kùránì ó ń jẹ́ Jibril. Mo ń pa mùsùlùmí díẹ̀, ṣùgbọ́n ìṣẹ̀ṣe náà irúnmọlẹ̀ nígbà tí mo sì tó gbè mí. Lẹ́yìn 40 ọdún ó ṣẹ̀dá ènìyàn. Adá ní àtàrà àádámọ̀, àdámúdámọ̀, adá látara àmọ̀. Ìdí irúnmọlẹ̀ náà òun lọ́nà Mẹ́kà fi yọ. Lọ́nà Mẹ́kà fi yọ. Mo dẹ̀ lọ, mo dé láyọ̀. Ẹ lọ sílẹ̀ mímọ́. Àwa olóòṣà la ní Mẹ́kà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ṣé ẹ mọ̀ pé ìyá tó bí àti bàbá ẹ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ ni? Òrìṣà Ọmọlú ó jẹ́ òrìṣà tí aṣọ wa tó yàtọ̀. Ní ìmúra yín. Bẹ́ẹ̀ ni tí ìmúra wa yàtọ̀. Wa kú sí. Mọ̀dínà yẹn ló jẹ́ wípé ibẹ̀ ni sàárè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tó bá lọ Mẹ́kà wọ́n mọ̀. Ṣé ó ti yé yín? Mọ̀dínà láti ń lọ wo sàárè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìyẹn ni pé Kaaba ní Mẹ́kà. Kaaba yẹn ojúbọ òòṣà ni tẹ́lẹ̀. Ojúbọ òòṣà ni. Tá a gbọ́ nítàn. Ojúbọ òòṣà ni ibẹ̀ láti ń tàwáàf. Mo gbọ́ pé òòṣà Ọlọ́mọlú yìí ẹ ti gbé láti ilẹ̀ yìí lọ sílùú èbó. Bẹ́ẹ̀ bó ló ṣe jẹ́. Ẹ ṣe ìlú yìí kò kí ń ṣe nǹkan tí wọ́n lè ọ̀dọ̀ àwọn fẹ́ rìn níbi ìbẹ̀ torí à ń bọ̀. Torí à ń bọ ìlú yìí. Ní bá fọwọ́ kàn òbó ẹ̀ máa bẹ̀dẹ̀ ó máa ṣomi. Ó máa dẹ̀. Ẹ ṣe. Tí obìnrin bá fọwọ́ kàn nǹkan á máa jáde á máa dà lára ẹ̀ ni. Nǹkan máa dà lára ẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tó fi ń ṣe obìnrin tó jẹ́ obìnrin. Torí ẹ̀ bó ṣe wáyé olúkúlùkù wa ni a ní ìwọ títí wa tó jẹ́ pé àwọn náà ní nǹkan tí àwa náà gbọ́dọ̀ ta ṣàgẹ̀rẹ̀ sí. A dẹ̀ ní kinní kan wọ́n ti kó lọ bí ìgbálẹ̀ báyìí ló ṣe rí ilé iṣẹ́ la ń pè tí wọ́n bá fi kan ọkùnrin okó ọkùnrin yá. Ọmọlú yìí ó wá láti ibì kan. Láti bò. Láti Sábẹ̀. Níbo ló ń jẹ́ Sábẹ̀? Sábẹ̀ yẹn ilẹ̀ Ègùn ni. Ló fi jẹ́ pé tí a bá ń ṣe ọdún wa tó bá tákòókò kan àwọn òòṣà wa máa wà ní Sábẹ̀ tó máa dé. Kí lẹ lè sọ nípa òrìṣà wọn? Mo gbéde o. Bàbá o. Òòṣà tó ń tàyàn lọ́rẹ, ó ń fúnyàn ní ọmọ, ó ń fúnyàn ní owó, ó ń fúnyàn láya, ó ń fúnyàn lọ́kọ. Tó tí èèyàn bá dé iwájú ẹ̀ tó bá dá májẹ̀mú tó dẹ̀ fi tọkàntọkàn ṣe nǹkan tó dá májẹ̀mú nǹkan tó béèrè fún ó máa ṣe. Jẹ́ òòṣà tí ó jẹ́ òòṣà arẹmọ tí ó kó èèyàn mọ́ra tó dẹ̀ ń ta ọrẹ tó jẹ́ tó máa ń tàyàn lọ́rẹ tó ń fúnyàn ní nǹkan. Èmi ni Alhaji Muniru Àdìó Balógun Ọ̀yábíyì. Ẹ ṣe ọ̀rọ̀ wa nínú orúkọ yín tẹ́ dálẹ̀ kan ẹ dárúkọ Alhaji mọ́ mo sì rí i pé oníṣẹ̀ṣe àgbà nìyín. Báwo ni ìṣẹ̀ṣe àti ẹ̀sìn mùsùlùmí báwo ló ṣe wọnú ara wọn? Ìṣẹ̀ṣe ló bí mùsùlùmí, ìṣẹ̀ṣe ló bí christianity. Kí wọ́n tó fìyàn jẹ amòye a gbọ́dọ̀ bá nǹkan mẹ́rin lọ́dọ̀ ẹ̀. Àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ mẹ́rìndínlógún bó ló ti ṣẹ̀. Ó gbọ́dọ̀ mọ ibi tí ẹ̀rìndínlógún ti ṣẹ̀ wá. Àti ibi tó gbé dé dúró. Ẹ̀kejì ó gbọ́dọ̀ mọ Genesis dé fi hàn. Ẹ̀kẹta ó gbọ́dọ̀ mọ Fátíà dé Nọ́ọ̀sì. Ẹ̀kẹrin kò sílùú tí ó dé tí ò ní lè pété. Ẹ ṣe bàbá ẹja dún bẹ̀rù náà. Ìnà eégún gbá kíbọ̀dé o ṣàápẹ̀nà eégún akíbọ̀ o kíbọ̀ bọ̀ bọ̀dé o
àwọn ọmọ nítorí ẹnìkà àwọn ọmọ mi wọ́n máa ń kì mí ńgbà mo ti mẹ́kàdé kí ó má bọ̀ wá. ìyá èwe oko fàwùsáré mẹ́ka ó dé o. ìyá èwe oko fàwùsáré mẹ́ka. ìyá èwe oko fàwùsáré mẹ́ka ó dé o. ìyá èwe oko gọlórìkì fàwùsáré. olígọlóore tègọ́lá aládùúfẹ́ ìyá èwe oko fàwùsáré mẹ́ka ó dé o. olígọlóore tè fàwùsáré mẹ́ka ó dé o. ọmọ rẹ. tí mo bá fún yín láàyè ẹ fẹ́ lè kọ́ a ní lè dọ́là. ṣe díjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o iṣẹ́ òrìṣà rọ̀ wá lọ́rùn. ibi ìgbà wo lẹ lè lu àwọn ìlú yìí? ìgbà tá a bá ń ṣọdún ṣé lè lu lákòókò yìí? a lè lù láti lu ṣé lè lu báyìí? ṣé ní ìsìn àwọn alàgbè á lù àwọn obìnrin lókè àwọn ọkùnrin náà máa ń àwọn lù. ọkùnrin wọn á bá yín sìn. obìnrin bá fọwọ́ kàn òbó ẹ̀ máa bẹ̀dẹ̀ ó máa ṣomi ó máa ó lè dẹ̀ bímọ. ẹ ṣé. a dẹ̀ ní kinní kan wọ́n ti kó lọ bí ìgbálẹ̀ báyìí ló ṣe rí ilé iṣẹ́ là ń pè tí wọ́n bá fi kan ọkùnrin okó ọkùnrin yẹn. tó bá fi wọ́n bá fi kó kan ọkùnrin ọkùnrin ò gbọ́dọ̀ fọwọ́ kàn bó ṣe wà yìí. ọkùnrin wa lè fọwọ́ kàn. ọkùnrin tó bá jẹ́ ọkùnrin tọ̀dọ̀ tí lè fọwọ́ ó lè kàn. fọwọ́ kàn tá a bá múra tán pẹ̀lú aṣọ dúdú bá a ṣe máa lò ó. ok ẹni tí ò ṣòṣà kò gbọ́dọ̀ fọwọ́ kò gbọ́dọ̀ lò ó. bẹ́ẹ̀ni aṣọ wa tá a dẹ̀ máa ń ró aṣọ dúdú ìtùnú. àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ kó múra fún mi. àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò ní parun. àṣẹ lára wa sí aṣọ ilé la máa ẹwà àwọn ọmọ mi ẹwọ oníṣòkòtò gbogbo wọn náà kàwé graduate wà nù wọn nọ́ọ̀sì wà nù wọn tíṣà wà nù wọn ẹni ṣe bísínẹ́sì wà nù wọn aṣọ ara tó bá fine. ṣùgbọ́n aṣọ tẹ́ ẹ sọ yìí lẹ máa ń wọ̀ níbí. aṣọ tá a sọ yìí torí wípé Adífágbọlá ó jẹ́ ọba àṣẹṣe gbogbo àgbáyé ẹni tá a pè lọ́ba lórí gbogbo wa ṣe é mọ̀ wípé bó bá ń ṣọdún ihun tó jọba lé lórí yẹn a gbọ́dọ̀ fi gbé lárugẹ tá a fi ṣe. ọlọ́mọlú ẹgbàdé. ẹ máa bá wa kọ́ ọ. báyìí ni wọ́n ṣe máa ń jíjó ọlọ́mọlú nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ó gbayì nílẹ̀ Ẹ̀gbá ìyẹn nílùú Abẹ́òkúta ó gbayì nílẹ̀ Gbòbẹ́ àti láwọn ẹ̀yà kan káàkiri nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe máa ń jíjó wọn rèé àṣà wa làṣà wa. odò olódò àwáyọ pé rírẹ̀ rẹ̀ o àwáyá kò lè bàjẹ́ o lórí àwa. ó ní bí wọ́n ṣe máa ń múra tiwọn tí àwọn obìnrin wọn sì máa ń fi ṣàwòrò ṣẹ̀ṣẹ̀ àwọn ọkùnrin wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti fọwọ́ kan ìlú yìí torí àwọn obìnrin ò lẹ́tọ̀ọ́ láti lò ó gẹ́gẹ́ bí òfin àti ìlànà wọn. ẹgbẹ́ ní tiwalẹ̀ ó máa òbí ẹ̀yẹ́lé o tiwalẹ̀ ó máa òbí ẹ̀yẹ́lé ọ̀dọ́. ìlù tí wọ́n ń lù fún ijó yìí ló ní ìgbà àti àkókò tí wọ́n máa ń bọ̀ wọ́n. àwọn ìlù yìí kì í ṣèlù tí wọ́n lè kó jáde fún lílù láì jẹ́sẹ̀ kí bóyá wọ́n ṣe ohun ètùtù láti kó wọn jáde. àwọn tí wọ́n jẹ́ obìnrin wọ́n jẹ́ ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ olówó ẹgbẹ́ ọlọ́rọ̀ tó sì jẹ́ ẹgbẹ́ ọlọ́mọ láwùjọ. àwọn gbajúmọ̀ ènìyàn ló wà ń bẹ̀ tí wọ́n sì máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ wọn.
Súnmọ́ kámẹ́rà oríkò léwu oríkò léwu. Oríkò léwu pé abẹ́rẹ́ ó léwu ó léwu ó ẹ ṣé o. A gbọ́ pé ẹ̀rìndínlógún ó wá láti ìlú Mọ́kà, màláíkà mẹ́rin ló wà o, wọ́n pín sí mẹ́rin mẹ́rin, wọ́n jẹ́ 16, àwọn náà dínrún mọ́lẹ̀ ni wọ́n wá sílé ayé. Ẹni tó kọ́kọ́ wá Ọ̀rúnmìlà nínú Bíbélì ó ń jẹ́ Gabriel, nínú Kùránì ó ń jẹ́ Jibril. Ó bu yẹ̀pẹ̀ sọ́wọ́ ọ̀tún, ó mẹ́tẹ̀ sọ́wọ́ òsì. Nígbà tó débi àràbá yẹn gangan orí omi ni, ó dà sórí omi, ó tẹ̀ ní èjì ogbè. Ó pè nǹkan tó yẹ kó pè sí, ó ju ẹdìyẹ tàn, igi hù, ẹranko hù, gbogbo nǹkan dé. Lẹ́yìn 40 ọdún ó ṣẹ̀dá ènìyàn. Adá ní àtàrà àádámọ̀, àdámúdámọ̀, adá látara amọ̀. Kí Ádámọ̀ tó wá bẹ̀rẹ̀ sí lólé ayé, àwọn àná mẹ́rìndínlógún yẹn ni wọ́n kọ́kọ́ wá. Ẹni tó ṣe olùbodè wọn ni Èṣù, òun là ń pè ní olùbodè. Ó wà ní Masjidil Khawfi ní Mọ́kà, mọ́ṣáláṣí ìpayà. Oṣó àtàjẹ̀ ló kọ́kọ́ ṣáájú. ń gbà dọ́dọ̀ Ọ̀rúnmìlà ọ̀dọ̀ èṣù. Èṣù ní mo ni wọ́n lọ wọn náà lọ ilé ayé, ó ní kí ló ń lọ ṣe, ó ní òróró àti ẹ̀dọ̀ fún wọn làwọn fẹ́ máa jẹ. Èṣù lé wọn padà, wọ́n wá padà sí Músídàlífà, ibẹ̀ ni wọ́n gbé dúró sí. Nígbà tí wọ́n wá ń lọ, ẹni tó tẹ̀lé wọn òun ni Ògún. Ògún bí wọ́n pé ṣẹ́ nílọ jíṣẹ́ Olúwa ni, wọ́n ní ṣó nírànlọ́wọ́, olóhùn òní. Ó dọ́dọ̀ olùbodè, olùbodè ní ń kúlọ̀ lọ ṣe owó Ògún. Ògún ní mo bá lọ máa lànà ká máa rí jẹ ká máa rí mu, ó ní kó máa lọ. Ṣàngó tẹ̀lé, ìwọ Ṣàngó ń bolo ń lọ, olóhùn lọ ilé ayé láti máa bá ọ̀rọ̀ jù, kójò máa rọ̀ kílẹ̀ máa dẹ̀ ká lè máa jẹ ká máa, ó ní máa lọ. Ọya tẹ̀lé wọn, ìwọ Ọya kí ló lọ ṣe lóde ayé? Olóhùn ń lọ ṣe ọkọ Ògún àti Ṣàngó, wọn ò lè dá wà, nìkan máa lọ. Ọbàtálá tẹ̀lé, Ọbàtálá ọba òrìṣà gbogbo. Wọ́n ní kí ló ń lọ ṣe? Ó lóun lọ ṣe alákòóso gbogbo àwọn ẹ̀rìndínlógún yẹn, ó ní kó máa lọ. Báálùfọ́ tẹ̀lé, ó ní kóun náà máa lọ, póun fẹ́ lọ tún láyé ṣe. Ọbalúayé tẹ̀lé, ó ní kóun fẹ́ lọ tún láyé ṣe. Gbogbo wọn ń kọjá, eégún kọjá, orò eégún kí ló lọ ṣe? Ó lẹ́ni tájẹ̀ bá ń bájà, òun ni òun máa lọ bá pẹ̀pẹ̀ lọ́dọ̀ àwọn ayé. Orò kí ló lọ ṣe? Ó ní ẹnikẹ́ni tí oṣó bá ń bájà, ó lèmi ni òun máa bá wọn pẹ̀pẹ̀ tí wọ́n á máa tù tí ó fi yé jà, kó máa lọ. Gbogbo ń lọ.
Ọ̀rúnmìlà ló tún gbẹ̀yìn, òun ló kọ́kọ́ wá, ọ̀tọ̀ ló tún gbẹ̀yìn wá. Ìyẹn tó dọ́dọ̀ Oṣó Àtàjẹ́. Oṣó Àtàjẹ́ iṣẹ́ tọ́lọ́run rán iṣẹ́ ní lọ ṣe ni wọ́n ní ṣe onírànlọ́wọ́, oníṣẹ́ lè sọ̀rọ̀ ayé di kékeré, wọ́n bá sọ̀rọ̀ àwọn di kékeré ló bá gbé wọn mi. Nígbà dọ́dọ̀ Olùbódè ní Ọ̀rúnmìlà ń bọ̀ lóun lọ́lé ayé, gbogbo ẹni tó bá ti ń dánwò àwọn ètùtù tí ó ṣe bọ́ lọ́wọ́ ìdánwò òun ni òun lọ ṣe ní ilé ayé oníkó máa lọ. ń máa dé Mínà ibi ìfọ̀kànbalẹ̀ àtọ́lọmọ́kà àwọn máa mọ̀ níbẹ̀ náà ti ń pa ẹran. Ó ní Oṣó Àtàjẹ́ bọ́ọ̀lẹ̀ o àti david àwọn lọ ojú ọlọ́wọ́ bọ́ọ̀lẹ̀ mọ́ àjẹ́ lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ òróòrò àti ọ̀dọ̀fẹ́ àwọn máa jẹ. Ó bá kọrin mọ́lẹ̀, oore mo ṣe ó má dìbì mọ́ mi lọ́wọ́, oore mo ṣe ó má dìbì ó bá ń gbéra. Òdìjọ́ kan ara bàbá kan ò yá, wọ́n bá gbé ó dọ̀dọ̀ Ọ̀rúnmìlà, ó ní ẹ̀mẹ́po ẹ̀mẹ́ja ẹ̀mọ́bì ẹ̀mọ́rógbó ó yẹ lọ sílé kòríta ẹ lọ ṣe báyìí. Wọ́n bá lọ kòríta kí wọ́n tó dé ara bàbá ti yá. Ọ̀rúnmìlà ṣé o ọlọ́nkọ́ lòun ṣe, ó ní Elédùmarè ló ṣe. Ọlọ Èṣù dé, ó ní Ọ̀rúnmìlà mo rọ́wọ́ o, ìwọ ló máa rọ́wọ́ mi o. Nígbà tó yá ara obìnrin kan ò yá, ó fẹ́ bímọ, wọ́n bá gbé orí ọ̀dọ̀ Ọ̀rúnmìlà lọ́yẹ̀ lọ́rọ̀, ó ní ẹ̀mẹ́po ẹ̀mẹ́ja ẹ̀mú kínní ẹ̀lọ́ ká tó dé òbímọ. Ọ̀rúnmìlà ṣe ó lé mi kọ́ mo ṣe Elédùmarè ni. Nígbà tó yá Èṣù dé, ó ní mo rọ́wọ́ o lè ṣe. Nígbà tó di ó bá tún lọ, nígbà òyà ara ọmọ kan òyà náà bá fi gé alẹ́ nu ọdọọdọ Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ó yẹ ẹ̀mẹ́po ẹ̀mẹ́kínní epo yẹn lọ́la kan tó dé ọmọ yẹn ti yá. Ọ̀rúnmìlà ṣe ọlọ́run ṣe Elédùmarè bí wọ́n ṣe lọ. Èṣù dé, Ọ̀rúnmìlà mo rọ́wọ́ o. Ọ̀rúnmìlà ṣé ò ní problem? Ó ní mo ní problem, jẹ́ ká wò. Olóṣó Àtàjẹ́ ń bẹ nínú mi. Olóhùn gbé wọn délé ayé wọn dẹ̀ láwọn òwò ọ̀gbọ́ọ̀lẹ̀ mọ́. Ló bá yẹ bẹ́ẹ̀ ni. Oṣó Àjẹ́ Olùbódè bá pè wọ́n. Ó lé mi Èṣù láàlò ohun tó ju inú Ọ̀rúnmìlà lọ òun máa ṣe fún ẹ̀bọ́lẹ̀. A ní kó sọ fún kó pa wọn. Ó pòṣó, ó pe Àjẹ́. Èṣù ní kí ló kù, wọ́n ní kò sí nǹkan kan mọ́ ló bá lọ. Bàbá, ṣé àwọn nǹkan yìí ṣé ó wà nínú odùfá bẹ́ẹ̀ ni? Ó wà ní òun gan lódùfá, ọ̀rọ̀ bí ìtàn. Ìtàn bòdù, odù bífá. Ọ̀rọ̀ bí ìtàn bòdù, odù bífá. Láìsí ọ̀rọ̀ ìtàn lè ṣẹlẹ̀. Láìsí ìtàn odùfá ò lè ṣẹlẹ̀. Orí ibi báyìí exit báyìí. Ṣé ó ti yé yín? Kéèyàn tó wà láyé ìtàn ló ń bí gbogbo nǹkan. Ṣé ó ti yé yín? Gbogbo Bíbélì látòkè délẹ̀ ọ̀rọ̀ bí ìtàn. Ìtàn bí orí àtẹsẹ̀ àpapọ̀ ìyẹn ń pè ní Bíbélì ìlérí. Ọ̀rọ̀ bí ìtàn bí orí àtẹsẹ̀ àpapọ̀ ìyẹn ń pè ní Quran Kismet. Ìyẹn ni pé tá bá wo ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn onígbàgbọ́ àti ẹ̀sìn mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta wọnú ara wọn. Àbáláyé ló bí àwọn méjèèjì. Àbáláyé ló bí ẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn ìgbàgbọ́. Christianity, Israel lọ́lọ́run fi bá wí. Ìtàn Israel. Ìtàn Israel ni ìtàn Jacob tó bẹ̀rù gbàbùkún. Islam ńkọ́? Islam èdè
Islam ò dẹ̀ mú kankan wá, òun ní ìpìlẹ̀. Gbogbo ohun tí Jésù ṣe, tí Mósè ṣe, tí Abraham ṣe, àbí gbogbo ìtàn bẹ̀rẹ̀ tó ní ìwé kílákọ̀ yẹn orí Abraham ló ti bẹ̀rẹ̀. orí Abraham ló ti bẹ̀rẹ̀. Kí ni ìtumọ̀ Abraham? Bàbá Abraham, bàbá tí ọmọ tí bàbá kọ̀ tí ò dá sí bàbá. Ìtumọ̀ Abraham. Abraham. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Nígbà tí bàbá òun lólórí àgbègbà. Òun ló jẹ́ olórí àgbègbà ní Mọ́kà. ìyẹn Abraham. Bàbá tó bí Àrẹ́sà ó wà ní Bíbélì. Ló ń gbọ́. So òun lólórí àgbègbà. Bọ̀tí Abraham tako ìkábà ló ti lọ wọlé òòṣà. Wọ́n ń ṣe ọdún lọ́wọ́ báyìí ni ló gbọ́ bẹ̀ ló pé ètò ìdàgbà yìí ló fi kíní kọ́. Ìgbà tí wọ́n padà dé, àtàǹṣerú eléyìí. Nígbà wọn bá gbé kò sẹ́ni tí ó ṣe tó ju Ibrahim lọ, Abraham lọ. Ṣé ti yé yìí? Ló bá ní ẹ bá lọ pè. Ló bá ní òun lẹ́bi ní èyí tó dàgbà yìí ní ẹbí lọ́wẹ̀. Orí pé tábà nígbà tí wọ́n ń lùlù ọlọ́mọlú lẹ́ẹ̀kan ẹ wà lára ẹnìkan tó lù ń bẹ̀. bẹ́ẹ̀ni. Nílẹ̀ Yorùbá tó máa ní ká dárúkọ ìlù ẹ mọ̀ pé a máa dárúkọ dọ̀ndọ̀n, bàtà, omele, kànàgó, gángan. Ìlù ọlọ́mọlú yìí mo rí pé ó máa lórúkọ títí ẹ̀ ṣùgbọ́n kí n tó máa lọ ẹ dárúkọ yín fáwọn aráalé. Ẹ ṣé. Ní àkọ́kọ́ orúkọ mi ni Olóyè Àlàní Sálísù tí mo jẹ́ akọ̀wé fún ọlọ́mọlú Ẹ̀gbá ní abẹ́ bàbá wa Olóyè Àdìsá Ráìmí tí wọ́n jẹ́ Balálẹ̀ ọlọ́mọlú Ẹ̀gbá ní abẹ́ bàbá wa tí wọ́n jẹ́ Olóyè Ifágbémi ní Àtàndá Báòkú tó jẹ́ alága ọlọ́mọlú Ẹ̀gbá lábẹ́ ìyá wa tí wọ́n jẹ́ Olóyè Àbẹ̀bí Akínbọ̀ tó jẹ́ ìyá òrìṣà ọlọ́mọlú Ẹ̀gbá. Àwọn ni ìyá òrìṣà ọlọ́mọlú Ẹ̀gbá. So àwọn tí mo dárúkọ yìí ni wọ́n jẹ́ ẹni tí èmi yìí wà ní abẹ́ wọn. Abẹ́ wọn. Bẹ́ẹ̀ ni tèmi jẹ́ akọ̀wé fún ní Ẹ̀gbá ní ọlọ́mọlú. Tá bá ń sọ nípa ẹgbẹ́ ọlọ́mọlú kí ni ìtumọ̀ ọlọ́mọlú? Ẹgbẹ́ òrìṣà ọmọlú ó jẹ́ òrìṣà tí ó dá yàtọ̀ gédégédé ní àárín àwọn òrìṣà tó kù. Nínú igba ọ̀kànlénígba tí òrìṣà jẹ́ ní ilẹ̀ Ẹ̀gbá nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Oòjíire ọlọ́mọlú dá yàtọ̀. Fún bí àpẹẹrẹ mo lè mú ẹnu bà àwọn nǹkan méjì tàbí mẹ́ta tí wọ́n fi yàtọ̀ sí ara wọn. Òrìṣà ọmọlú ó jẹ́ òrìṣà tí aṣọ wa tó yàtọ̀. Ìmúra yín. Bẹ́ẹ̀ ni tí ìmúra wa yàtọ̀ sí òrìṣà tó kù. Òrìṣà ọmọlú ó jẹ́ òrìṣà tí ó jẹ́ òrìṣà arẹmọ tí ó kó èèyàn mọ́ra tó dẹ̀ ń ta ọrẹ tó máa ń tàyàn lọ tó ń fúnyàn ní nǹkan. Fún bí àpẹẹrẹ ẹni tó bá wá sí iwájú ẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ ọmọ. Tó bá ń bẹ lọ́wọ́ ọmọ. Bẹ́ẹ̀ ni tó bá wá tí a ṣe àwọn ètò tó yẹ kí a ṣe fún ó máa bímọ. Ó máa bímọ. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni pé òòṣà yìí ó jẹ́ òòṣà arẹmọlẹ́kún. Bẹ́ẹ̀ ni. Òòṣà yìí náà tún jẹ́ òòṣà tí ó jẹ́ pé tí ara èèyàn bá dá tí wọ́n bá mú tí ó bá dé ọ̀dọ̀ wa tá a bá ṣe fún ohun ara ẹ̀ máa yá. Ara ẹ̀ máa yá. Bẹ́ẹ̀ ni. So òòṣà yìí tún wá jẹ́ òòṣà tó jẹ́ pé ijó wa ó yàtọ̀. Ó yàtọ̀. Bẹ́ẹ̀. Orí bàtà ń jó ijó yẹn yàtọ̀ sí ijó ní bàtà ó yàtọ̀ sí ijó bàtà ó yàtọ̀ sí. Ó yàtọ̀ sí ara wọn. Àwọn ìlù tẹ wá ń lù yìí. Bẹ́ẹ̀ ni. Mo rí pé ìlù yẹn tó bí mẹ́ta àbí mẹ́rin. Ìjẹ́ wọn lórúkọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní orúkọ. Eléyìí tí ó wà ní ọwọ́ mi níbí báyìí. Ẹ jẹ́ káwọn èèyàn rí. Òun leléyìí òun là ń pè ní àpèsì. Kílẹ̀ kúrúkọ ẹ̀. Àpèsì leléyìí. Àpèsì. Bẹ́ẹ̀ ni òun leléyìí. Àpèsì leléyìí. Ẹ ṣé. Eléyìí tí ó tẹ̀lé òun leléyìí òun ni akọ. Òun la kọ. Ẹ bá ń jẹ́ káwọn èèyàn tó sókè díẹ̀ sí káwọn èèyàn. Tó jẹ́ bí òwe tí àwọn àgbà tó máa ń pa pé tí ò bá sí akọ nínú bàtà bàtà ò ní lé. Bàtà ò ní lé. Bẹ́ẹ̀ ni. tó bí òun ṣe jẹ́ àpèsè yìí òun ló jẹ́ olórí tí àgbọ́njú bá. ìta kọ́kọ́ fi hàn wáyé. bẹ́ẹ̀ ni olórí tí eléyìí tẹ̀lé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ jẹ́ àkọ́ fún. ẹ wá rí àwọn ilé wọ̀nyí òun ni ewì
ẹ̀wì lórúkọ tí Yorùbá ẹ bá ń gbé sókè káwọn èèyàn rí. ẹ̀wì làwọn ilé wọ̀nyí ó lè jọ ara wọn ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. bí ẹ ti ẹ̀bí Táyé Kẹ́hìndé gan-an ó lè jọ ara wọn àwọn sì yàtọ̀ torí ohun tó lúkúlùkù wọn mú jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ó yàtọ̀. bẹ́ẹ̀ ni. pé ilé ìtẹ́ fi hàn mí bí ìkòkò ni wọ́n fi ṣe. bẹ́ẹ̀ ni lára àwọn nǹkan tí Ọlọ́mọlú fi yàtọ̀ sáwọn olóòṣà tó kù ní ìlú wa ò jọ ara wọn rárá. bẹ́ẹ̀ ni ìlú wa ò jọ ara wọn so bí orúkọ wọn ṣe lọ sí bó ṣe wà náà apèsè akọ àti ẹ̀wì. àti ẹ̀wì. bẹ́ẹ̀ ni. ìyẹn ni pé lára ìlú tó wà nílẹ̀ Yorùbá ó yẹ ká máa kọ́ mọ pé ara ìlú tó wà nílẹ̀ Yorùbá ni. tó ló jẹ́ ṣe pé ìdí tá a fi wá náà ni pé a fẹ́ kí Yorùbá kó di mímọ̀ jálé jákò káàkiri ilẹ̀ kóòtù òjìrè kán lè mọ̀ pé Yorùbá lásà Yorùbá gbayì Yorùbá sì pẹ̀ka Yorùbá fẹ̀. ìdí rẹ̀ tá a fi wá pé ká wá síbi ọdún ìṣẹ̀ṣe bàbá wa yìí ìyẹn lénìí kéèyàn tó wọ ẹgbẹ́ Ọlọ́mọlú kí lẹni ọ̀ní láti ṣe irúpò olórí láti wà ó láti tọ́mọ ọdún mélòó kéèyàn tó lè wọ ẹgbẹ́ Ọlọ́mọlú. Ọmọlú kò kí ń ṣe òòṣà tí à ń fipá mú èèyàn sí. ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ti interview àwọn ìyá wa àwọn ọkùnrin náà lẹ́yìn interview yìí a ní ìjókòó tó so àwa méjèèjì tó so wá pọ̀ tó jẹ́ Ọlọ́mọlú. ìyẹn ni pé tí àwọn ọkùnrin ọ̀tọ̀ àwọn obìnrin ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a ní ìjókòó tó so wá pọ̀ torí tí ò bá sí obìnrin kò sí ọkùnrin tí ò bá dẹ̀ sí ọkùnrin náà kò sí obìnrin. so Ọmọlú kò kí ń ṣe òòṣà tí à ń fi agídí mú èèyàn kọ̀ọ̀kan gbogbo àwọn akọ̀kọ̀ tí ẹ rí yìí ni òòṣà yìí wà ní. ìyẹn ni pé ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Ọlọ́mọlú ó gbọ́dọ̀ ní òòṣà Ọlọ́mọlú òòṣà yẹn wà ní ilé wọn ni. òòṣà yẹn wà ní ilé wọn ni. ẹni tí ò bá wá jẹ́ Ọlọ́mọlú ṣó lè ṣe é. ẹni tí ò bá jẹ́ Ọlọ́mọlú ló lè ṣe gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ fún yín síwájú. nígbà míì nígbà ìwáṣẹ̀ tí wọ́n bá bí èèyàn nígbà ìwáṣẹ̀ àwọn ìdílé kọ̀ọ̀kan sì wà tọ́dẹ̀ sì ń ṣe bẹ́ẹ̀ di òní tó bá bí ènìyàn máa dá àkọsẹ̀jáyé fún. tó bá dá àkọsẹ̀jáyé fún ó ṣeé ṣe nínú àkọsẹ̀jáyé ẹnìyẹn kí wọ́n sọ pé òòṣà kan wà o òòṣà Ọmọlú ẹni yìí sì máa ṣe o. bẹ́ẹ̀ ni tí ẹnìyẹn tí ó bá ní orí ọ̀fẹ́ ó lè ṣe níbẹ̀rẹ̀ ní àsìkò tí wọ́n sọ fún ẹni kékeré yẹn ṣùgbọ́n tó bá wá ní rárá o tó bá já tàn mọ́ àbí wọn kan ó yìí má padà ṣe lágbà. ọ̀pọ̀ nínú àwa tá à ń wò tí ẹ̀ ń wò yìí tá a wà níbà yìí ọ̀pọ̀ nínú wa la ti ṣe lọ́mọdé. ẹ ti ṣe lọ́mọdé ṣé ká wá sọ pé nínú ìgbà tán ń wo àkọsẹ̀jáyé yín ni wọ́n ti rí pé ń tẹ́ gbọ́dọ̀ sí ni àbí torí pé ó jò sálé yín ni. ẹ ṣe èmi á lo ti ọ̀dọ̀ ti tèmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ òòṣà yìí wà nílé tọ̀dọ̀ ti tèmi ṣùgbọ́n bó ṣe wà ní ilé tọ̀dọ̀ ti tèmi màmá mi jẹ́ ni tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n ń bẹ lọ́wọ́ tó ń bí àbísílẹ̀ tí mo sọ yìí ní sàwọn tó jẹ́ ọmọ Yorùbá tí àbísílẹ̀ náà ni Yorùbá wà ń pè. ìgbà tí màmá mi tí wọ́n bá bí ní àárọ̀ kó tó tọ́jọ́ láti padà wọ́n wá fowó kan fi kejì ó wá jáde gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ síwájú pé tí màmá mi o tí wọ́n bá lè ṣe òòṣà Ọlọ́mọlú fún wọn tó bá lè gbá gègé màmá wa ti sọ síwájú pé wọ́n máa fún yàn náà kàrò so gègé yẹn ni pé ẹni yìí òkè mú pinnu láti ṣe nǹkan yìí so bí mo ṣe wá pinnu láti ṣe nǹkan yìí kí ni àwọn nǹkan tí màá kọ́kọ́ ṣe kó tó di pé bóyá fún bí àpẹẹrẹ èèyàn tó bá ní kó tẹ̀fá tí ò bá tí ìsàgbára ti tẹ̀fá fún wọn á ní kó rìn fá tí ẹni bá rìn fá tí ọ̀nà yẹn bá tiẹ̀ di tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà yẹn á là débi pé a fi lè rí yàtọ̀ láti fi rí owó ṣe eléyìí tó jẹ́ gudugbẹ̀ tó fẹ́ yàtọ̀ sọ so nígbà yẹn wọ́n ní kí wọ́n ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó wà nǹkan tó dẹ̀ ti káàkiri wọn ò fi taratara gbàgbọ́ pé ṣé ó tún lè jẹ́ nǹkan tí wọ́n nídìí ní ṣá tó nílò rè pé ìwọ ẹ̀kọ́ tí ẹ̀jẹ̀ á gbìyànjú ẹ̀wò wọ́n bá gba gègé oṣù tí ṣùgbọ́n wọ́n dá májẹ̀mú nídìí ẹ̀ pé tí àwọn bá fi lè ní oyún ìyó yẹn ìyá mi pẹ̀lú bàbá mi àwọn méjèèjì ni wọ́n jọ wà níbẹ̀ o pé táwọn bá fi lè ní oyún ìyó tí àwọn fi oyún yẹn bí ọmọ tó mọ yẹn ò padà àwọn á ṣòṣà yẹn fún. wọ́n á ṣòṣà fún un. bàbá tọ́lọ́ tèmi ni mo fi ń ṣàpẹẹrẹ o ìgbà tí màmá mi bí ní oyún mi tí wọ́n bí oṣù tí wọ́n gba igi yẹn wọ́n mọ́ṣù yẹn jẹ gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́. gẹ́gẹ́ bí ìtàn tẹ́ gbọ́. bẹ́ẹ̀ ni wọ́n mú jẹ ìlérí tí wọ́n ṣe nígbà yẹn wọ́n padà múṣẹ
ló mú èmi yìí di ẹni tó ń ṣọmọlú torí màá tìyá mi lájọ ṣòro ìṣàǹgbà kan náà. Nígbà tí mò ń béèrè lẹ́ẹ̀kan lọ́wọ́ ìyàwó wọn jẹ́ yé mi pé ìlú ọmọlú yìí bẹ́ẹ̀ni wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ fọwọ́ kàn. bẹ́ẹ̀ni Kí ló ṣẹlẹ̀ tóbìnrin bá fọwọ́ kàn? tí obìnrin bá fọwọ́ kàn nǹkan á máa jáde á máa dà lára ẹ̀ ni. Nǹkan á máa dà lára ẹ̀. bẹ́ẹ̀ nǹkan tó fi ń ṣe obìnrin tó jẹ́ obìnrin torí ẹ̀ bó ṣe wáyé olúkúlùkù wa ni a ní ìwọ títí wa tó jẹ́ pé àwọn náà ní nǹkan táwa náà gbọ́dọ̀ ta sàgẹ̀rẹ̀ sí. Tẹ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn. bẹ́ẹ̀ ni táwa náà tó jẹ́ pé a gbọ́dọ̀ àfojúdi sí. ṣé àwọn pàwọn nǹkan tí èèyàn bá ṣe tí èèyàn bá mọ̀ pé kò dáa Bẹ́ẹ̀ni. nígbà míì èèyàn lè ṣe kó mú jẹ. Ó lè mú jẹ. ṣùgbọ́n nǹkan tí èèyàn bá sọ pé eléyìí yóò dáa o tí èèyàn bá dánwò tó bá jẹ́ jà lórí ẹ̀ ó ṣe ṣe kó jẹ́ bóyá nǹkan mi lè ti ẹ̀yìn ẹ̀ yọ. àwọn ìyá wa wọ́n ti mọ̀ ìlú yìí kò kí ń ṣe nǹkan tí wọ́n lè pẹ̀lú àwọn fẹ́ rìn níbi ìbẹ̀ tó yà ń bọ́ torí à ń bọ ìlú yìí lọ́tọ̀ ó ní bíbọ à ń bọ lọ́tọ̀ ìṣèlú bẹ́ẹ̀ ni òrìṣà àwọn ọlọ́mọlú ó wà lọ́tọ̀ ìlú tá à ń lù tá à ń fi jó iná ó wà lọ́tọ̀. torí àwa tí a jẹ́ ọkùnrin nínú ọlọ́mọlú ni alàgbé. Làlàgbé. bẹ́ẹ̀ ni alàgbé bẹ́ẹ̀ ni dodo yes exactly. so à ń bọ ìlú à ń bọ ìṣèlú kódà níbi kí wọ́n á ń pè obìnrin níbi oṣù bá jẹ́ alàgbé. àwọn nìyá wa àwọn nìyá. nínú bí oṣù bíi mélòó sẹ́yìn àìṣe tí ó jẹ́ pọ̀ ọlọ́mọlú Ẹ̀gbá parapọ̀ tó jẹ́ pọ̀ àbọ̀ ìṣèlú yẹn tá a dẹ̀ ṣe tí gbogbo àwọn tí a ṣe anniversary tá a ṣe. ǹjẹ́ ọlọ́mọlú obìnrin ó lè fi ọlọ́mọlú ọkùnrin? dáadáa à ń ṣe. kò sí tó burú níbẹ̀. kò sí ohun tó burú níbẹ̀ rárá à ń fẹ́ ara wa. kò sí tó ṣe. ó ṣe ọmọlú gbà yìí bẹ́ẹ̀ ni ẹ wo àwọn obìnrin wa bí wọ́n ṣe gún régé lójú. wọ́n rẹwà. òòṣà wa ò kì í ṣe òòṣà tí èèyàn ń sá fún rárá. bẹ́ẹ̀ni àwọn ọkùnrin ọlọ́mọlú náà dáa lọ́kùnrin. wọ́n fi àkókò yìí sọ fún àwọn èèyàn wa tí wọ́n ń wù wá nílé. nínú àwọn ọ̀rọ̀ tí a bá sọ jáde níbi eléyìí tó bá jẹ́ irọ́ àwọn ará ilé gan lè máa já wa torí kò síbi tí ọlọ́mọlú dé tán lè máa sá fún. rárá o. ṣé ká sọ pé òòṣà ọlọ́mọlú gbogbo ilẹ̀ Yorùbá ló wà Abẹ́òkúta nìkan ni? òòṣà ní ilẹ̀ Ẹ̀gbá. òòṣà ọlọ́mọlú Ìgbà yìí. bẹ́ẹ̀ni nílẹ̀ Ẹ̀gbá ó kárí torí ọlọ́mọlú Ẹ̀gbá ni à ń jẹ́. làyẹ̀ngbò lápapọ̀. so bẹ́ẹ̀ni ìlú tó dẹ̀ sopọ̀ tá a fi di Ẹ̀gbá yìí kò kí ń ṣe ìlú kan kò kí ń ṣe méjì. bẹ́ẹ̀ni. so lára àwọn ìlú tí ó jẹ́ ọlọ́mọlú Ẹ̀gbá tẹ́lọ́mọlú Ẹ̀gbá wà òun nìjẹun. torí tó yẹ kí máa béèrè náà ni pé bẹ́ẹ̀ lọ. torí tó yẹ kí máa béèrè náà ni pé ìjà ọlọ́mọlú wà níbi Ìjẹ̀bú àtàwọn ilẹ̀ Yorùbá láwọn apá àbòmí. ẹ ṣe ìtàn tí a gbọ́ ni pé ọmọlú yìí ó wá láti ibì kan. láti bò. láti Sábẹ̀. níbo ló ń jẹ́ Sábẹ̀? Sábẹ̀ yẹn ilẹ̀ Ègùn ni. ló fi jẹ́ pé tí a bá ń ṣe ọdún wa tó bá tákòókò kan àwọn òòṣà wa máa wà ní Sábẹ̀ tó máa dé. mo ń wo ijó yìí náà ijó yẹn ó ẹni tí ò bá jẹun dáadáa ò lè jó. bí a ṣe torí Sábẹ̀ tẹ́ ń sọ yìí. torí téèyàn bá rí báwọn Ìgbò bọ́n ṣe máa ń jó ìjọ wọn ló ti wá àfikún. òòṣà yìí dẹ̀ jẹ́ òòṣà Rẹ́mọ tó máa ń fúnyàn lọ́mọ. ó jẹ́ òòṣà Rẹ́mọ ni. bẹ́ẹ̀ni òun ló fà á tó fi jẹ́ pé a pọ̀ káàkiri torí bí mo ṣe wáyé nísìnyí mo ti ná ọmọ nínú ẹ̀ ẹnìkan kan wa náà láti ná ọmọ níbẹ̀. Yorùbá tí ẹ̀ ń sọ pé òòṣà tá a bá ṣe tá a bá fi kò ní pẹ́ parun tó ló fà á tá a fi ń pọ̀ sí. tá a fi ń pọ̀ sí lójoojúmọ́. mo gbọ́ pé òòṣà ọlọ́mọlú yìí ẹ ti gbé láti ilẹ̀ yìí lọ sílùú èbó bóò ló ṣe jẹ́. ẹ ṣe rí èèyàn tó wá máa parọ́ á ní ẹlẹ́rìí òun wà lọ́rùn. mo ti sọ nínú bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ mi pé òòṣà yìí ó jẹ́ òòṣà Rẹ́mọ. òòṣà tó ń tàyàn lọ rẹ ó ń fúnyàn ní ọmọ ó ń fúnyàn ní owó ó ń fúnyàn láya ó ń fúnyàn lọ́kọ. tó tí èèyàn bá dé iwájú ẹ̀ tó bá dá májẹ̀mú tó dẹ̀ fi tọkàntọkàn ṣe nǹkan tó dá májẹ̀mú nǹkan tó béèrè fún ó máa ṣe. àwọn èèyàn tí a torí ẹ̀ gbé lọ sí ọ̀hún yẹn wọ́n tọ́ wò wọ́n rí pé oyin ni. àná wa ni gbọ́yà o ẹ gba passport yìí o ẹ̀yin náà máa bọ̀. bẹ́ẹ̀ ni torí ẹ̀ nínú ọdún kan ó ní àwọn àsìkò kan tí wọ́n yà sọ́tọ̀ fún wa tí a fi ń lọ bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn èèyàn wa wà lọ́hùn. nítorí òòṣà ẹ̀ náà sì ṣe lọ síbẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣé bàbá ẹ dárúkọ yín fáwọn ará lílẹ̀ kan sí. orúkọ mi ni Ọ̀gbẹ́ni Alani Salisu tí mo jẹ́ akọ̀wé lọ́mọlú Ẹ̀gbá. orúkọ mi ni Mr. Ibrahim Alabi tí mo jẹ́ jagunà ọlọ́mọlú ti gbogbo ìlú Ẹ̀gbá. àwọn ni jagunà ọlọ́mọlú ti gbogbo ìlú Ẹ̀gbá. báwo nínú yín ṣe dùn tó? inú wa dùn, ó ń gbé àṣà arúmọlẹ̀ ó ń gbé lárugẹ.
kí lẹ lè sọ nípa òrìṣà Ọmọlú? mo gbèdè o Bàbá o. òòṣà ńlá ni òòṣà tí ẹnìkan ò lè fọ́ mo fẹ́ ṣe òòṣà kì í ṣe Ọmọlú pé mo kàn lè dálẹ̀ kì í ṣe Ọmọlú òòṣà àwọn bàbá wọn ńlá wa ni oyè yìí Oyè mi. àjẹ́ tí jáde lọ́sàn-án gan tí ó rẹ mọ Tí ń rẹ mọ́. tí ó rẹ gbogbo ẹ̀ oníkálukú wọn lọ bẹ́gún oníkálukú wọn lọ bọ olóró àwọn wọ̀nyí àwọn ní pòǹgbò Ní Ọmọlú yìí. Gbòǹgbò. ẹ̀ẹ̀kan ẹni wọn kánìkan ló ń jẹ yóò tán Ọlọ́mọlú ni mí kódà ọkùnrin tó bá wà nínú wọn tó bá gbà pàdé nǹkan mú wọn lẹ̀ lánìí àkọ́kọ́ Ní Ọlọ́mọlú yóò jẹ́. ní dárúkọ ẹ̀ gan-an nínú òòṣà torí kò ṣe ìwúdẹ́ yẹ kán lè máa dárúkọ lọ́sàn-án kankan. Ẹ ṣé bàbá wa àgbà òní tán lórílẹ̀. A dúpẹ́ fún àyè tẹ́ fi gbà wá. Wàá máa rí yín bá o.